Ìbà 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 lálẹ́ tòní àti wáyé ọjọ́ mo ṣèbà àti wọ̀ oòrùn mo mọ̀ ṣèbà lálẹ́ tòní mo kí wá níbi yòówù láàyè yòówù tọ́ba mi bá ní kẹ́yìn ó ti mọ̀ náfààní láti máa gbẹ́tò yìí lálẹ́ tòní mo kí wá pé ẹ tún káàbọ̀ sórí ètò wa tá a pè ní àdìtúláyé ẹ̀tọ́ mi ni. Ètò wa yìí iná la máa fi ṣàtúnṣe gbogbo àwọn oríṣiríṣi nǹkan tó dàbẹ̀ ni pé bóyá ó bá gọ àbí ohun tó bá pamọ́ àbí ohun tó bá takókó. Wọ́n á fẹ́lẹ́ ìmọ̀ ìkí wa ipò ẹ̀ka àbọ̀ sórí ètò wa. Ọlọ́run ọba ló sì mú wa wá tá a bá ti ń gorí ètò ìmọ̀ ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kì í ṣọgbọ́n ni mò ń mú wa wá kì í ṣe mímọ̀ ṣe kì í ṣe oògùn kì í ṣe agbára kan àánú kábíyèsí Elédùmarè iná ni mò ń gbé wa wá sórí ètò yìí. Òun náà mo sì fà fi kí wa lálẹ́ ètò yìí pé àánú Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa. Ó wá ṣeé ṣe kẹ́ iṣẹ́ máa bá wa pé lórí ètò yìí ń gbà àkọ́kọ́ àbẹ́ iṣẹ́ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí yálà lójúléṣẹ́ rádíò Orion ni àbẹ́ iṣẹ́ ń darapọ̀ mọ́ wa lórí Facebook wa àbí lórí Instagram àti gbogbo àwọn ẹ̀rọ ayélujára wọn. Alhaji Ambassador Látúndé Àkànní Elétí Ọ̀fẹ́ lèmi ń jẹ́ ọba bíi ọlọ́run sí àkàndé ẹ̀dá àdètú kábíyèsí Ẹlẹ́dùmarè. Bẹ́ẹ̀ bá ń gbọ́ mi lójúléṣẹ́ rádíò Orion bẹ́ẹ̀ gbọ́ obìnrin ni ẹ̀ ṣàyípa. Bẹ́ẹ̀ bá sì wò mí lórí Facebook káàkiri bẹ́ẹ̀ gbọ́kùnrin ni déédéé náà ni ohun tó bá mi fi jọba àdìtú nù ẹ má jẹ́ lọ́wọ́ ná ìrìnàjò ń bẹ lẹ́sẹ̀ mi lálẹ́ ètò ní. Àlejò mi pàtàkì tó ń bá mi pé lórí ètò ní gbogbo ìgbà ní gbogbo àsìkò wọ́n ti wà pẹ̀lú mi ní alẹ́ ètò ní tó sì jẹ́ pé àwọn ìbéèrè méjì mẹ́ta kan bẹ tá a gbé síwájú wọn tó sì dá mi lójú pé ọba mi ò fún wọn sọ láti bá wa dáhùn ìbéèrè ọ̀hún. Afàsùkò ìfúyà bá wa Àkàndé ọmọ ọ̀dọ̀ àgbà àwọn gbẹgẹ ẹka alẹ́ o. Ẹka alẹ́ olótú. Ẹ bá ń káwọn tó ń bẹ nílé. Ẹ ṣeun olótú. Mo kí gbogbo àwọn tí ń wò wá dédé àsìkò yìí àtàwọn tí ń gbọ́ wá wípé ẹka alẹ́ o ẹ kú ọjọ́ mẹ́ta kan. Èmi tí ń tòótọ́ àbúrò yín ẹ̀gbọ́n yín olólùfẹ́ yín alàgbà Àkàndé ọmọ ọ̀dọ̀ àgbà tí gbogbo yín náà mọ̀ sí ìyàwó gbẹ̀gẹ́ náà ní fi àsìkò yìí fi kí n pé ẹ kú dédé àsìkò yìí o sàlámù aláìkùm fún àwọn aláǹfà eríwòyà fún gbogbo àwọn oníṣẹ̀ṣe àlàáfíà Jésù Kristi Olúwa bá kó máa bá gbogbo ẹ̀yin Kristẹni gbé ẹ̀sìn wọn máa tẹ̀lé wa ká lọ ẹ ṣeun. tó ìjọba wa tẹ̀lé wa ká lálẹ́ ètò ní gbogbo ẹ̀yin tẹ̀sí ń gorí ètò lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jẹ̀ tẹ̀sí ń náfààní tẹ̀sí bá wa pé mo kì í yín o alàgbà àfà Sulaimon Alákà ẹ káàbọ̀ mo ti rọwọ́ yín lórí ètò látàárọ̀ ẹ kú àfọmọnìyàn ṣe ẹ kú gbogbo gbà ibi tẹ́ tí mo wò kò ní tọ́ḿbẹ̀ láṣẹ Elédùmarè bẹ́ẹ̀ tí ń gbádùn ètò wa yìí Ọlọ́run ọba láàánú kò ní jẹ́ kọ́rọ̀ yóò sú ọba mi òkè. Bákan náà mo kí ìyá mi Kẹ́mi Rahim ìyá mi ìyáàfin Kẹ́mi Rahim ní Republic of Ireland lọ́hùn-ún àwọn tí Republic of Ireland ń kọ́ mbẹ̀ ẹ kú gbogbo gbà ẹ kú ìbánidásí ẹ kú ìfẹ́ ètò yìí ojú òní tì yín láṣẹ Elédùmarè láti Republic of Ireland wọ́n tún ra bàtà wálé fún mi ṣe é kí mo ṣoríire nǹkan ò ní ṣe yín láṣẹ Elédùmarè mo kí yín lálẹ́ ètò ní bàbá Àkàndé mọ́dàgbà wọ́n sì ní kí n máa kí yín tí aṣọ́rọ́ lára bẹ́ẹ̀ bá ti ń bá yàrá arọ́sùn mọ́ gbé fúkẹ́ mo kí ìyá mi Kẹ́mi Rahim. Bákan náà alàgbà Rahim Alex Dauda mo kí ẹ̀yin náà ní alẹ́ ètò ní wọn náà kí wọn Alhaji Ambassador ẹ kú ètò ní tẹnugbó lọ bí ọwọ́ èmi náà ṣàmì o bẹ́ẹ̀ ti kí mi òun náà ni mo ṣàmì ẹ̀yin náà ní ṣìṣe ẹ̀ sì ń tẹnugbó lọ bí ọwọ́ láṣẹ Elédùmarè etí ẹ̀ náà fi ń gbọ́ wa ẹjọ́ òun ò ní di láṣẹ ọba mi òkè. Bákan náà mo kí ájì àwa nílùú Lomé Àjànà mọ́tò Baxter tàbí ti láyé ìyá Sùrájà mọ̀ káwọn náà ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí mo kí ní alẹ́ ètò nípa ẹ̀kú dédé àsìkò yìí láì gbàgbé alàgbà Akeem Adébáyọ̀ ní United States of America àwọn náà gbádùn ètò lọ́wọ́lọ́wọ́ báyìí mo kí wọn ní alẹ́ ètò ní alàgbà Moshood nílùú Mali lọ́hùn mo kí yín mi ò gbàgbé yín. Bákan náà ni mo lọ sílùú Nàìjíríà mo kí Ajímọ̀gàjí Ajíṣefínní mo kí lẹ́gbẹ̀ẹ́ Dáde Aisha nílùú Ṣàngó lọ́hùn mo kí yín. Bákan náà alàgbà rẹ̀ sà àró nílùú Belgium mo gbàgbé èyí náà mo kí yín. Lábẹ́ríkà bákan náà Lòkóso alàgbà Ọlámilékan Saheed Fọlárìn
mo kí ní ìlú Amẹ́ríkà bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi láì gbàgbé Alhaja Mariam Bọ́lá ó ti rí kùsẹ̀ tó yé ẹ̀yin náà máa ń gbádùn ètò wa ní gbogbo gbà ní gbogbo àsìkò mo kí ẹ̀yin náà ní alẹ́ tòní afá mi Muhammadu Qasim ṣé mo délé wà lálẹ́ tòní ní Ghana láfúláwú àbí ti tó gòmbí ni mo kì í tó bá ṣe pé Nàìjíríà rẹ̀ tún wà mo kí lálẹ́ tòní gbogbo tẹ́ wà àtàwọn tí ń gbádùn ètò yìí kò síbi tẹ́ wà àtàtàgùn náà bòde mo kí lálẹ́ tòní bàbá wa Alhaji Muhammad Rabi Obintilaye nílùú Àlíńká wọ́n ti ṣí rédíò lẹ̀ fún wọn báyìí ipe ẹ ṣáà máa gbọ́ dátà màlẹ́ ń lò ọwọ́ yóò ní kọ́sàlàpọ̀ láṣẹ Elédùmarè gbogbo àwọn ará Àlíńká wọn wá pè wá pé àwọn mọ̀ ń gbádùn ètò wa àwọn ń gbádùn ètò wa mo kí bàbá wa Alhaji Muhammad Rabi Obintilaye ìlú Àlíńká tẹwájẹ́ kí ètò Yorùbá kó gbalẹ́ gbogbo ní ìlú Àlíńká mẹ́hun ojú òní tì yín ẹni tẹ́júlẹ̀ mọ́lẹ̀ mo kí àbáwá Alhaji Muhammad Rabi Obintilaye ní alẹ́ ètò ní bákan náà mo fi dédé àsìkò yìí mo fi kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa tẹ́lẹ̀ ṣe kẹ́ má gbọ́ wa àsìkò sí ni ìbáníkí máa kí lọ́kọ̀ọ̀kan èjèèjì àwọn tẹ́ bá ojú agbọ́dọ̀ pé akọ̀ọ̀hún ti re bí àná láìgbàgbọ́ ìyáàfin Ajíbọ́lá Àwùjọ́lá Yẹmisí mo kẹ́ ńlá lẹ́tò ní ẹkú gbádùn ètò wa májò ìgbé Sunday mo kẹ́ ẹ̀ náà ẹ̀ tó gorí ètò láìpẹ́ láìgbàgbé Alijaf mo kí ẹ̀yin náà wípé ẹ máa bá a ká lọ ìyáàfin Sàlámọ́tù Adéoyè àwọn náà fẹ́ gorí òkìtẹ̀ láìpẹ́ mọ̀ gbogbo ipá pátá mọ̀ wọ́n bá wa lórí ètò ní inú wọn sì máa ń dùn bàbá wa Adégòkè Àró ní Republic of Ireland bákan náà mọ̀ pé ìyẹn fi kámẹ́rà ẹ̀ mọ̀ ti tẹ̀lé àgọ́ pé tó ètò ti bẹ̀rẹ̀ ẹ tètè ṣí ojúlẹ̀ṣẹ̀ Radio Orion àbí kẹ́ ṣí Facebook wa ti ẹ̀mọ́ náà fàtẹ́ ti máa wò wá àsìkò sí lórí ètò yìí ìbọn bá ní kí máa kí lọ́tún lọ́sì ṣùgbọ́n ẹ jẹ́ ká tètè mọ tẹ̀ lọ síwájú torí pé wọ́n lọ ká kéde wọn polówó ọjà kúrò tí pé ó lọ sàgbàmì ètò wọn bò wọ́n ti dé ẹ máa bá mi ká lọ ẹ ṣé. nítorí pé àsìkò tí ò sí lórí ètò lálẹ́ ètò ní wọ́n máa fẹ́ léyìí sọ fún gbogbo àwa tí a bá ti ń kọ̀sùn lè ṣe bákítà tó jẹ́ pé a máa ń lọ ra àwọn oríṣiríṣi àwọn nǹkan tí ìmọ̀ ń mú ní ṣiṣẹ́ nú ẹ̀mí àbí tí mo ń gbé ní rónú ẹ̀mí àbí tí mo ń faniyọ nínú wàhálà fìtínà òun ìdààmú inú ayé tá a wà yìí ẹ gbìyànjú láti máa kọ̀sùn lè ṣe bákítà tí mo sọ fún yín yìí yálà wọ Christian tó fẹ́ràn àwọn àbẹ́là dúdú àbẹ́là kúkú àbẹ́là funfun àtòríṣe àwọn àbẹ́là lóṣìṣì ó ti lè ṣe bákítà láti máa rí àwọn ilé ìtìní yóò sì máa rìtáyà yóò sì máa kú àbí wọ́n tó jẹ́ mùsùlùmí tó fẹ́ràn àwọn tùràrí lọ́kọ̀ òjọ̀kan mo sọ fún yín pẹ̀lú sí ojú lè ṣe bákítà ẹ mọ̀ ṣàdúrà fún wọn ni pé àṣemọ̀lẹ́kà jù lè mọ̀ sọ̀kẹ́ tá bá ń tọ́ wọn tùràrí yìí lóṣìṣì àwọn tùràrí ń bẹ lójú lè ṣe bákítà ẹ̀kọ́ sí wọn bá ṣe ń sọ̀rọ̀ yìí ìwọ tó wá jẹ́ pé lẹ́sìkò àbáláyé àwọn owó ẹyọ tó lè fi dẹ ìdílógún tó sì máa rí ọ̀rọ̀ múlẹ̀ lójú ọ̀pọ̀ ọ̀fá tó bá tó ti bá tà ó mọ̀ bá wọn lóṣìṣì ni àtàwọn oríṣiríṣi àwọn ìyẹ́ kìnnìkan lọ́lọ́kọ̀ òjọ̀kan gbogbo ẹ̀ pátápátá àwọn ti róòrò oríṣiríṣi ẹ̀ bá lóṣìṣì bákítà tẹ́ bá fi ṣe fáwọn èèyàn àbí tẹ́yìn nǹkan tẹ́ fẹ́ rà á láti lọ lọ́ àti láti fi ṣe fún yín òdòṣì bákítà lẹ́tì mọ̀ bá mo ṣe ń sọ fún ìwọ náà kò sí wọn láti wá sí kábẹ̀ àbó ṣe é ṣe kẹ́ wá pè àwa náà á ju ibi tí wọ́n wà fún yín ìyẹn ní òdòṣì bákítà ni mò ń ròyìn fún yín ẹ kàn sí wọn bá ṣe ń sọ yìí nítorí pé káwọ́nù àbáyọ sínú ìgbésí ayé ni ìmọ̀ mú ní gòkè sí mọ̀ mú ní súnmọ́ lọ́wọ́ bá ní ìjẹ́ lábẹ́ bẹ́ẹ̀ mo sọ fún yín pé lójúléṣẹ́ Àlàáfíà Táyọ̀ mo sọ fún yín pé gbogbo àpátápátá tí oríṣiríṣi àrùn bá ń dà láàmú yálà àrùn ọmọ lápára ọmọ lẹ́sẹ̀ ni àbí ẹ̀yìn ń dunni ni àbí àìrọ́mọbí ni àbí oyún ìjú ni àbí nǹkan oṣù òwò kò ṣe déédé ni àbí diabetes ni àbí àrùn ìtọ̀ ṣúgà ni àbí tàǹsíọ̀n ni oríṣiríṣi àwọn àrùn báyìí ojú iléeṣẹ́ Àlàáfíà Táyọ̀ tí ẹ bá ti débẹ̀ ó dá mi lójú pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n bá yín yanjú lọ́kọ̀ọ̀kan èjèèjì tí ò mú nìyà dání èyí tí wọ́n jẹ́ bàbá níbẹ̀ ni wípé àwọn analysis táwọn bàbá wa láyé àtijọ́ tí wọ́n fi yẹ nǹkan wò láti lè mọ̀ pé ṣé kinní yóò gúnrégé àbí ò ní gúnrégé kí tí ẹ lọ làbá sí ṣòwò tí ń dààmú ẹni yìí ó ṣe ṣe kí wọ́n máa rò pé bóyá orí ní ń fọ́ tó jẹ́ pé orí ti ń fọ́ ọ̀hún ibi tó ti wọ́ ọ̀tọ̀ ni gbogbo àwọn analysis yìí náà níbẹ̀ lọ́dọ̀ wọn láti fi yẹ àwọn kinní wọ̀nyí wò kò tẹ̀ wá tó síbẹ̀ ẹni tí wọ́n bẹ lú òkèrè lọ́kọ̀ òjọ̀kan tó jẹ́ pé ìfẹ́ náfààní láti mọ̀ nípa ìgbésí ayé yìí báwo lè ìgbésí ayé ṣe rí sí ẹ wàá lú òkèrè nǹkan ní òdó nǹkan ní òdùn ó yẹ kẹ́ ti wálé kẹ́ ti máa kórè òkú wálé gbogbo àwọn nǹkan wọ̀nyí kí ló fà tó fi rí báyìí ẹ ó ṣeé ṣe kẹ́ ẹ wà lọ́hùn ṣùgbọ́n kẹ́sì mọ báwo lè ìgbésí ayé yóò ṣe dá láti àyín sọ̀hún ó ṣeé ṣe ni tẹ́ bá ti láǹfààní láti kọ̀sùn lóṣìṣẹ́ Àlàáfíà Táyọ̀ wọ́n sọ fún yín ibi tí ìgbésí ayé dé dúró ibi tẹ́ ń bá lọ àti ibi tẹ́ ti ń bọ̀ láṣẹ lọ́wọ́ ọba Elédùmarè ẹ lè pè wọ́n lórí 9-1-8-8-0-7 àti 9-5 àǹfààní bẹ fún láti pè wọ́n àbí tẹ́ bá ti kọ̀wé sí wa àbí tẹ́ bá pè àwọn náà lójúléṣẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run Ọba á jẹ́ kẹ́ náǹfààní láti kàn sí wọn ní lójúléṣẹ́ Àlàáfíà Táyọ̀ ní ìbáṣe ń ròyìn fún yìí ẹgbẹ̀rún láti kàn sí wọn. akẹ́kọ̀ọ́ àwọn tẹ́tí wọn máa pín lórí ètò àtẹ̀tẹ̀ ń gorí ètò lọ́wọ́lọ́wọ́ Alhaja Modúpẹ́ Nasiratu Abdallah
mo kí ìyá mi dáadáa ẹ káàbọ̀ sórí ètò yìí ọ̀dà àsìkò ní òsì nbà ní kí túmọ̀ kí ọlọ́kùn àwọn ẹjíkára ságábé ètò ìyàwó alájà Mọ́dúpẹ́ Nasirat Abdallah ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú gbádùn ètò wa ní gbogbo gbàdúgbò àsìkò láti ṣẹ́jú kan sí kejì ẹ jẹ́ sáré máa lọ ságbàmì ètò níbi tá a ti máa sọ nípa ọmọ àtàtà wọ́n bọ̀ wọ́n ti dé ẹ máa bá mi kálọ ọmọ àtàtà wọn ò ní ṣe sègbè láṣẹ Elédùmarè. ọmọ àtàtà wé ní fẹsẹ̀ kan yẹ́sì bẹ́ẹ̀ ni ọmọ àtàtà wé ní fẹsẹ̀ kan o wà gùn tí ẹyẹ yìí ọ̀rọ̀ rẹ̀ èmi báyé nínú. ọmọ àtàtà èmi fẹsẹ̀ kan yẹ́sì bẹ́ẹ̀ ni ọmọ àtàtà wé ní fẹsẹ̀ kan o wà gùn tí ẹyẹ yìí. ọmọ àtàtà èmi náà ní fẹsẹ̀kọ́ láṣẹ Elédùmarè lẹ́ẹ̀kan sí ìyá mi alájà Mọ́dúpẹ́ Nasirat Abdallah ọjọ́ mẹ́ta nìyẹn ìyá mi àsìkò wa yìí yóò mọ̀ tù wá lára láṣẹ Elédùmarè mo kí ìyá mi alájà Mọ́dúpẹ́ Nasirat Abdallah àwọn náà kí wa papọ̀ ọjọ́ mẹ́ta àwọn náà kí lálẹ́ tòní ájì Sùlẹ̀mọ́nù àwọn náà kí wa wípé àkó ètò mo kí Sùlẹ̀mọ́nù Alákàá ẹ̀bànkí ajá Rìsíkíyàtù Alákàá ìpè wọn kò dédé àsìkò yìí bákan náà Sheikh Muhammadu Kazeem nílùú Tógò lẹ́wà ní mo ti kí í lẹ́ẹ̀kan ṣé Tógò lẹ́wà lọ́wọ́lọ́wọ́ báyìí àmì ti ń bẹ ní Nàìjíríà àbẹ́ ń bẹ ní ibodè Afláwú onílù púpọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ṣe ń kí mi lẹ́mí náà kí wọ́n ní àkó ètò wọn ní làákàyè yìí náà kò ní dàrú ṣe Elédùmarè pẹ̀lú ògùn Ọlọ́run ẹ̀yin náà bẹ́ẹ̀ tí wọ́n ń tẹ́ ń tẹ́ gbogbo ẹ̀ mo ti polówó kíní kan fún ilé kan gbogbo àwọn tó rà wípé mo rà ẹlọ́tìlẹ̀ bákítà kí ló máa rà mọ̀lẹ́kà jùlọ mo sọ̀ kalẹ̀ ní tẹ́ bá ti fi ṣàdúrà àmọ́ tí wọ́n fẹ́ mọ̀ bẹ̀ ẹ ṣáà pè mí lẹ́yìn ìṣẹ́gbọ́ ẹ ṣe pé mo lè kọ́ sí ẹ pè mí lẹ́yìn wọ́n ò ju bẹ̀ fún yín láṣẹ Elédùmarè pẹ̀lú ògùn Ọlọ́run bá tó lálẹ́ ló dòdò pẹ̀lú mo fẹ́ sáré lọ sí apalẹ̀ ètò tí mo fẹ́ mú wá fún wa ní orí ètò yìí ohun tá a sì fẹ́ sọ ń pẹ̀ lálẹ́ ètò ní àwọn nǹkan kan tó jẹ́ pé ó ṣókùnkùn nù gbèsè ayé ẹ̀dá tó jẹ́ pé ó sì yẹ kí awọ́nú àbáyọ sí mo fẹ́ sọ ń pẹ̀ lálẹ́ ètò ní ẹ dákun ẹ̀yin tẹ́ náà fàlẹ̀ tẹ́ gbọ́ mi yìí ọ̀rọ̀ tí fẹ́ sọ yìí Nàìjíríà ló ti ṣẹlẹ̀ Nàìjíríà ni tí mo mẹ́nu báyìí ló ti ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti ṣẹlẹ̀ arábìnrin kan wọ́n pè ní Afusatu Ibúlóyè mo dá ọkọ̀ ẹ̀ fún yín ni torí pé kì í ṣe ọ̀rọ̀ tó pamọ́ gbogbo òwe ìròyìn Nàìjíríà ló gbé Afusatu Ibúlóyè ni wọ́n ń pè é wọ́n sọ bó fi ọ̀rọ̀ yìí ṣe ìrírí ayé amòkè ìrírí ayé adàǹfìrì lọ ni àtú àwọn kọlọ́fí tí ń bẹnu ẹ̀wò akọ̀dà yìí ń fìrì lọ ni àmọ́ nísìnyí ó yẹ ká wá iṣu dísàlẹ̀ kòkò ká wádìí kí ni ó mú sílẹ̀ yìí tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ Afusatu Ibúlóyè tí mò ń sọ yìí òun kọ̀lọ́kọ̀ rẹ̀ wọ́n fẹ́ra wọn ṣùlọ́kà wọ́n sì nífẹ̀ẹ́ ara wọn dáadáa tẹ́lẹ̀ kò ráàrin wọn gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó wọn gbàrà wọn mọ̀ràn pé ikọ̀ lè máa lọ báyìí báwo láṣẹ wá ṣe ọkọ lóhun ti rọ́nà àbáyọ láti lọ sí Amẹ́ríkà kódà ìwé ìrìnnà òun ti ṣètò ìwé ìrìnnà tán ìyàwó ló dáa bẹ́ẹ̀ àwọn méjì wọ́n fọwọ́ lu owó lọ́tún lọ́sì wọ́n kọ́kọ́ ṣàwójọ ọkọ rẹ̀ ìlú òyìnbó lóòótọ́ ó lọ sí ìlú Amẹ́ríkà gbogbo ẹ̀ tẹ́ bá ń bẹ́ẹ̀ lókèrè tẹ́ bá ń gbẹ́tò yìí ètò yìí ṣe kókó fún yín láti gbọ́ ó ṣe pàtàkì fún yín láti gbọ́ nígbà tí wọ́n fọwọ́ lọ ọ̀pọ̀ tọkọ rẹ̀ lóyìnbó tán láàrin bí oṣù mẹ́fà ọkọ ríṣẹ́ ó fowó ránṣẹ́ díẹ̀ sílé àwọn gbàgbé àbẹ̀ni pé ìwé ìrìnnà àbí ìwé ìgbélùú ó ń da ọkọ láàmú nílùú òyìnbó ó dandan kóun náà fẹ́ òyìnbó lọ́hùn-ún òun ló bá di pé ó bá fẹ́ ìyá òyìnbó kan wọ́n ṣe ìgbéyàwó gẹ́gẹ́ bó ṣe mọ́ ṣe lọ́hùn-ún ló fi di pé òun náà níbi jókòó díẹ̀ láti pọ̀ tí wọ́n á fẹ́ òyìnbó yìí arákùnrin yóò tẹ̀ náà nípò òun ní ìyàwó àbó òun náà mọ́ Nàìjíríà mọ́ Afusatu Ibúlóyè náà máa ń gbàgbé sáyé tẹ̀ náà lọ́bẹ̀ nígbà tó di wá di wípé ilé tí wọ́n ń gbé tọkọ fi wọ́n sí wọn ò lè sanwó ilé àtijọ́ àti mú ṣòro ló mú Afusatu kókò nínú ilé yẹn kúrò tí wàá kó di pé ó kó lọ sí Lagos Island ló padà wá kó lọ ibẹ̀ ní Afusatu Ibúlóyè kó lọ nígbà tó wá wà ńbẹ̀ ọdún kìíní kejì kẹta kẹrin kárò kẹfà ọdún keje lé Afusatu wá gbọ́ pé ọkọ òun dé láti ìlú òyìnbó ẹ̀yà náà lóyìnbó ṣe ń gbádùn ètò yìí ń ṣó nígbà tó pé ọkọ òun dé láti ìlú òyìnbó ṣé bí tó bá ṣe dé yóò lọ sọ́dọ̀ àwọn ẹbí ẹ̀ pé ẹ dákun ọmọ mi àti ìyàwó mi dà wọ́n ní kò tiẹ̀ bìkítà wọ́n tẹ̀ nípò tẹ̀ tí kọ́lé kan sí Nàìjíríà ńbẹ̀ àwọn kan tẹ̀ ní ti níyàwó kan pamọ́ sí Nàìjíríà àwọn ò mọ̀yàn àmọ́ Afusatu Ibúlóyè pẹ̀lú àwọn tí wọ́n súnmọ́ ó lọ lé àwọn fámìlì ọkọ rẹ̀ pé wọ́n náà kọ òun dé àwọn náà wò tiẹ̀ rọ́kọ ẹ o
tó bá dé ṣé yóò wá bí yóò sì wá béèrè rẹ pé ó náwọn tí rọ́kọ tòun káàkiri lọ́tún lọ́sì wọn lọ́kọ tòun dẹ́sẹ̀ òun náà wá wádìí lóòótọ́ ó fojú ara ẹ̀ gan ní pé ọkọ ẹ̀ kọ́lé ọkọ ẹ̀ sì dé lóòótọ́ èmi wá bí Afusatu Bílóyè pé àwòdà tó bá rí bẹ́ẹ̀ tí ò bá béèrè òun náà ló wà lọ tipátipá ìbínú ìlú wa rúbọ Afusatu gẹ́gẹ́ bí èrò tiwa nù o ló rúbọ lójú ló bá dòrò ọjọ́ kan ó jí àkọ́bí ọmọ ẹ̀ nígbà tó jí àkọ́bí ọmọ ẹ̀ gbé kó dìde ńlẹ̀ òyìn sì mọ̀ ń kọ́ṣẹ́ hairdresser àwọn tó ń ṣerun lọ́ṣọ̀ọ́ ló bá gòkè ní kan fún pé kó mú gẹ́gẹ́ bí àkọ́bí òun náà sì gbà lọ́wọ́ ìyá rẹ̀ ló bá mú èyí tó tẹ̀lé ìyẹn lọ bí ọmọ ọdún 12 àkọ́bí òun lọ bí ọmọ ọdún 15 ìkejì tó lọ bí ọdún 12 ìyá tó gbé fún kó mú ìyẹn ní màmí òun ò lè mú kíní yóò korò ẹ jẹ́ kí lè mọ́ ṣe wọ́n ká àwọn wọn sábà nǹkan tó korò ó tún gbé fún kékeré bí ọlọ́mọ ọdún 10 sí 9 ìyẹn ló wà lọ́mọ òpó ló bà tí bàbá fi lọ ìyẹn ló ìyá mi àní òun mú ẹ jẹ́ kí lè mú fẹ́ mú tó korò àwọn méjì yarí mọ́ ya wọn lọ́wọ́ àmúrò ẹ̀bí tó kó sí wọn àmọ́ gbogbo ẹ̀ lápàdà tù lórí ètò yìí ìyá bá wò pé kóun lè tu àwọn ìlójú ló bá gbé kínní ìfúnra ara rẹ̀ ló bá mú nígbà tó mú kínní yìí gbogbo àsìkò tí ìyá mú àkọ́bí ọmọ tí kọ́kọ́ mu tiẹ̀ òun ti lọ́nu mọ́lẹ̀ bí ìyá ṣe wọ mọ́ra lọ́nu mọ́lẹ̀ bí eré ọmọ yìí jáde láyé ọmọ ọdún 15 ìyá náà bẹ̀rẹ̀ sí pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu làwọn ọmọ méjèèjì tí wọn ò mú lọ́ba bẹ̀rẹ̀ sí parọ́ pé ìyá aráalé ẹ gbà wá o àwọn aráalé wá sáré débẹ̀ nígbà tí wọ́n gbé ọmọ ti bí wọ́n rí pé èyí ti dòkú wọ́n bá sáré kí ìyá mọ́lẹ̀ wọ́n gbé lọ hospital èmi tí tòótọ́ ìyá dákẹ́ sọ hospital ìyá ìkú sọ hospital Afusatu Bílóyè ló kọ rẹ̀ èyí tẹ́fẹ́ lọ wò lórí Google àbí nínú àwọn ìwé ìròyìn Afusatu Bílóyè kú sọ hospital àwọn ọmọ kékèké méjì tí wọ́n mú àwọn ló wá sọ pé ìyá àwọn ló fún ẹ̀gbọ́n àwọn ní kinní kan mu ìyá àwọn náà sì mú kinní ọ̀hún nígbà tí wọ́n fi dénú ilé wọ́n bá rí pé sniper ni ohun tí wọ́n mu oògùn tó fi ń pa èkúté tí wọ́n fi ń pa sí tí wọ́n fi ń pa àwọn nǹkan olóró ni wọ́n rí pé ìyá ẹ̀ gbé mu. ìgbà táwọn èrò bẹ̀rẹ̀ sí gbọ́ sọ̀rọ̀ Afusatu Bílóyè pẹ̀lú bó ṣe pa ọmọ rẹ̀ tó tún para rẹ̀ làwọn kan wá ń jáde pé Afusatu ò sọ pé irú àrà tóun fẹ́ dání débi pé ó fọmọ olóògùn jẹ òun náà tún para rẹ̀ irú àrà wọn Afusatu wá dá yìí eléyìí kù díẹ̀ káàtó wípé ó dẹ̀ náà wàá ṣe fọ́kọ tòun àṣé ó fẹ́ para rẹ̀ kó pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́lẹ̀ débi pé ọkọ òfin ní nǹkan kan nú ayé ní báyìí ọkọ méjì ńlẹ̀ tí wọn ò kú ọmọ ọdún 12 àti ọmọ ọdún 10 Afusatu Bílóyè ti gbẹ̀mí ara ẹ̀ àkọ́bí ọmọ rẹ̀ obìnrin òun náà ti dágbére fáyé ẹ wá dàpọ̀ èèyàn jọ̀gbọ́n tí ẹ̀ náfà láti bá mi gbẹ́tò yìí lálẹ́ ètò ní gbogbo ohun tẹ́yìn náà bá lérò pé ó ṣẹlẹ̀ sí Afusatu Bílóyè ẹ máa bá mi kọ́ sójú amóhùnmáwòrán tẹ́ ẹ bá ń kọ́ á kà á sì máa fọba Àkàndé Ọmọdàgbà láti máa béèrè lọ́wọ́ wọn nípa rẹ̀ ọ̀rọ̀ tá a mú wá sórí ètò lálẹ́ ètò nínú kí ló ṣokùnfà ikú Afusatu Bílóyè fúnra rẹ̀ lóògùn jẹ ni èdè ló mú ni wọ́n sàsí ni àbọ̀kọ rẹ̀ ló lọ gba kọ̀rọ̀ kan tó fi dánwó eléyìí wò ni àbíyàwó tí wọ́n tó pọ́kọ rẹ̀ ṣe ẹ̀fẹ́ torí kò sí ohun tí ò sí láwọn èèyàn dúdú gbogbo ẹ̀ pátápátá náà ó yẹ ká gbé yẹ̀wò lálẹ́ ètò ní lọ́tún ló sì síra wọn bàbá wa Àkàndé Ọmọdàgbà wọ́n ní bí sọ́ba palẹ̀ àpòrá ọ̀rọ̀ balẹ̀ ojú balẹ̀ tá gìrìgìrì. tó ọ̀rọ̀ kan ló wá délẹ̀ yìí. ọ̀rọ̀ délẹ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ. irú ọ̀rọ̀ ẹ̀rí bí mo ṣe kú sórí ìjókòó. irú ohun tó ṣẹlẹ̀ sí Afusatu Bílóyè yìí ǹjẹ́ tá a bá ní ká wò lọ wò bọ̀ ẹni tó ti tọ́mọ ọmọ ti pọ́ ọmọ ọdún 15 ó ti jìyà ó ti tọ́mọ nígbà tó kò sí òun dá tọ́ra rẹ̀ ṣé wọ́n lè para ẹ̀ nítorí pé ọkọ dé àbí ìbínú pé ọkọ dalẹ̀ ló mú para rẹ̀ ni àbí àṣírí kan tó ń bẹ nínú pé Afusatu yìí para rẹ̀. ẹ ṣeun olóòtú alákọ̀ọ́kọ́ mo tún padà kí gbogbo wa pátá pé ẹ káàbọ̀ sórí ètò yìí o kí wa pé ẹ káàbọ̀ sórí ètò wa ni ètò tá à ń bá lọ yìí mo kí gbogbo wa pátápátá látòkè délẹ̀ obìnrin wa ọkùnrin wa àǹfààní wa pásítọ̀ nù wa gbogbo oníṣẹ̀ṣe nù wa pátá ni mo kí pé ẹ káàbọ̀ sórí ètò wa ni Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní bá a ṣe wáyé párí làárí èèyàn níyẹ kádàrá láéláé bá a ṣe wáyé párí làárí o Yorùbá náà wọ́n tún lọ wọ́n bọ̀ wọ́n tún sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n nínú bíbí mi ò fi iṣẹ́ mìíràn ẹ̀dọ̀ fún ọ̀bẹ lọ́wọ́ ẹ̀. pé gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe lóde ayé yìí ká fi sùúrù sí o pé ẹrí bóyin ṣe ní agbára tó oyin tí wọ́n ń ta wá ẹ̀rí bó ṣe lágbára tó ìgbẹ́ rẹ̀ là ń lá lẹ́nu là ń ṣẹnu mẹ́nẹ́mẹ́nẹ́ pé ó dùn
wọ́n á lọ wọ́n kùnrin tí wọ́n wá kùnrin kan tí ń dì í wọ́n ní mọ́ rorò ẹni bá rorò lóde ayé ò lè kó yàn jọ mọ́ rorò bí àkọ́ bá rorò bí ọ̀bẹ bá rorò á ba àkọ̀ jẹ́ bí ọ̀bẹ bá sì bàkọ̀ jẹ́ ilé ara rẹ̀ ló bàjẹ́ ẹ ṣeun olótú gbogbo wa pátá tí a gbọ́rọ̀ yìí lálẹ́ yìí ká mọ̀ sọ wípé ti Hafsatu nìkan ni kí gbogbo a tún padà wálé bámbám ká wá fi wéra wa wò pé ṣó lè ṣẹlẹ̀ sí wa àbí ò lè ṣẹlẹ̀ sí wa ọ̀nà wo làá gbà tí ò fi ní ṣẹlẹ̀ sí wa ni wípé ká díwọ̀n ìbínú kù olótú gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ bí mi pé ṣé Hafsatu ló fi ìbínú para rẹ̀ àbí ìyàwó tí wọ́n fẹ́ ló ṣe àbí ọkọ rẹ̀ olóòtú fi yé yín wípé àkọọ́lẹ̀ lọ̀rọ̀ yìí jẹ́ lérí Hafsatu o àkọọ́lẹ̀ báwo ni wípé ní àwọn bàbá wa fi sọ kíní kẹ̀mí ìmọ̀ tẹnumọ́ pé ká máa wádìí kí la wáyé fún kí la wá ṣe lóde ayé Elédùmarè kò lè ké pe ẹnìkan pé wọ́n ò báyìí nìkan báyìí ló wá ṣe lóde ayé bí mo ṣe dá ẹ ní akánwòra wa wípé ajẹ́ dá èèyàn ni gbogbo akọ́lẹ̀ dá èèyàn gbogbo akọ́lọ́pẹ́lẹ̀ dá èèyàn àwọn kan wà tó ṣe wípé wọ́n kọ́ ẹ̀kọ́ kan lóde ayé kó tó di pé wọ́n pè ní ẹ̀dá èèyàn ẹ gbọ́ àwọn tó gbọ́rọ̀ mi tó gbọ́ Yorùbá mi yìí wọ́n mọ̀ gbọ́ àwọn kan wà tó ṣe pé wọ́n kẹ́kọ̀ọ́ òde ayé kó tó di pé wọ́n pè lẹ́dá èèyàn èèyàn kan wálé òde ayé lásán bó kàwé bó ka kankan ó kẹ́kọ̀ọ́ kan nípa ọ̀rọ̀ òde ayé òun lọ̀rọ̀ ti Hafsatu yìí lálápèjú ẹ jẹ́ kí gbogbo àfojú inú wò ó ẹni tí ó ti torí ọkọ tó fẹ́ pa ọmọ àbí tó pa ọmọ ó tó fẹ́ run gbogbo àwọn ọmọ tó bí kí lè rè jẹ rẹ̀ torí ọkọ ọ̀hún sì kù láyé lẹ́yìn ìgbà tó bá kú tó ọkọ lè bímọ míì àbí kó tẹ̀jẹ́ pọ́kọ ti bímọ míì kan kò mọ̀ ó sinú bí ní Ọlọ́run ò ní já sinú bí o bẹ́ẹ̀ nìkan tẹ̀ sàsí ni àsàsí ò ní mú gbogbo wa o lórí tata dé yìí o torí inú bíbí ni àsàsí mú tí wọ́n bá sàsí ẹ tí wọn náà bá pé lẹ́dàá èèyàn àsàsí yẹn ó fò ẹ̀ dá gbogbo ẹnu mo fi sọ tó bá pé lẹ́dàá èèyàn kọ́lọ́run má ṣe wá láàbọ̀ èèyàn ẹ̀gbọ́ kì í ṣẹni tó ṣàgùn nìkan ni kò pé lẹ́dàá èèyàn kì í ṣẹni tó lájẹsára kan ni ò pé lẹ́dàá èèyàn kọ́ ẹ̀kọ́ kan nípa ọ̀rọ̀ dé ayé wípé ìjọ́ kan ọjọ́ kan ó kúkú lè rilẹ̀ kúkú dúró dejọ́ tó kú lè rilẹ̀ má wulẹ̀ para rẹ̀ èyí wọn ò sí nínú ìwé kankan pé tí nǹkan bá ti ń pọ́n wa lójú ká para wa. ṣé ẹ rí Hafsatu tó ṣe nǹkan tá à ń sọ yìí ọ̀rọ̀ àdéhùn ló jẹ́ láàrin òun àtẹlẹ́dà rẹ̀ lóde ọ̀run pé tó bá dásìkò báyìí o òun ó ṣe nǹkan báyìí àmọ́ náà wo ni ó gbà wá tí ó wàá fi rí bẹ́ẹ̀ òun ni gbogbo ìlànà tó wà nílẹ̀ yìí tó bá ṣe pé wọ́n ń súnmọ́ àwọn àgbààgbà ẹ súnmọ́ àwọn àgbààgbà ọ̀pọ̀ yẹn náà ló ní ìṣòro lóde ìní tó ní ìṣòro kódà tá a bá ní àtúwò yóò tún ju ti Hafsatu yìí lọ ẹlòmíì ní ìṣòro níṣì tó jẹ́ pé ó ju ti Hafsatu yìí lọ onífà ni mí lálẹ́ àná àwọn obìnrin méjì kan wá sọ́dọ̀ mi mo dífá fún wọn àwọn méjèèjì kí ni ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ yìí fẹ́ jọra wọn ẹgbẹ́ mo dífá tán mo sọ fẹ́nìkejì pé torí èmi ìfẹ́ mọ́ da lérún àmọ́ ń pòwe fẹ́nìkejì pé dákun o tọ́ra rẹ̀ ṣe lé ọkọ kíjà mọ́ wá dé sáàrin ìwà àti ọkọ ẹ̀ torí mo rí pé ìjà ti wà ọ̀rẹ́dì ló gbà lẹ́nu mi pé ìjà ti wà ọ̀rẹ́dì ọ̀dà kí ni ń fàjà ọlọ́kọ tòun ti kókó lé ó ti fẹ́ ìyàwó kan tó ti lọ sí mọ́lẹ̀ bó tẹ̀ fẹ́ ìyàwó kan ìyàwó tó fẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kò rọǹga fọ́kọ ẹ̀ ó ní lóòótọ́ kò rọǹga àmọ́ nǹkan tóun fẹ́ sọ nǹkan tó mú òun wá gangan ni pé ẹ má gbọ́ ọmọ márùn lòun bí ọmọ márùn tóun bí gbà tó di ọdún Olódùmarè ó ní láti bí ọdún kẹfà síbí rè nígbà tóun ti bí ọmọ márùn yẹn òun jẹ́ nìkan tó ṣe pé oyún máa ń tètè wá fún un òun máa ń tètè lóyún bọ́kùnrin bá ti súnmọ́ báyìí òun máa lóyún àmọ́ lẹ́yìn ọdún márùn náà tí ọkọ tòun bá súnmọ́ òun ò lóyún mọ́ òun dúró lérí ọmọ márùn náà ẹ má gbọ́ àmọ́ òun wá gbọ́ ìgbà tóun wá ṣèwádìí tóun gbọ́ pé lẹ́yìn ìgbà tóun oyún yàn wá mọ́ òun wá gbọ́ pé ọkọ tòun lọ fẹ́yàwó ló bímọ ọkọ tòun sì ń sọ fún òun pé òun ní pọ́blẹ́mù omi tòun ò tún lè dọmọ mọ́ àtọ̀ rẹ̀ ò ṣiṣẹ́ dáadáa mọ́. ẹ wọ ọ̀rọ̀ yìí pọ̀ lọ́rọ̀ tá a bá lọ obìnrin gangan ní sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sí mi ṣé bí ọmọ márùn ló ti bí ó ní ṣé wọ́n tún wá kó o bímọ ni ó jì sáré ó lóun ò fẹ́ bímọ àmọ́ bọ́kọ tòun ṣe lo ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yẹn pé máa ń súnmọ́ òun àmọ́ ó tún bímọ síbòmíì
mo ní lóòótọ́ nǹkan tó jáde ó bímọ síbòmí ó ní kí n bá òun ṣèwádìí pé báwo ló ṣe gbà bímọ síbòmí. tí ì ṣe pé bóyá ẹni tó ń gbé ọmọ àlè wá fọkọ tòun. ẹ ṣeun ibi tí ń lọ lè yẹn èmi tí mo gbé ibi tí ń lọ lè yẹn pé tí ì ṣe pé ọmọ àlè ni mo ní wo ká mọ̀ wulẹ̀ tú ibẹ̀ ọmọ kan tẹ́mi ó sọ ni pé àwọn ọmọ márùn tọ́lọ́wọ́n bá fi ta á lọ́rẹ bá mi tọ́jú wọn torí àwọn ni ó padà di nǹkan fún ẹ lọ́la nítorí àwọn mọ̀mọ́ wa wọ́n mọ̀ ń sọ̀rọ̀ kan àwọn obìnrin tó ti kẹ́kọ̀ọ́ nípa kínní wọ́n mọ̀ ń sọ̀rọ̀ kan wọ́n lẹ́ni tó bá nífẹ̀ẹ́ ọkọ kò ní gbádùn ọmọ ẹni bá nífẹ̀ẹ́ ọkọ ẹni bá ní kọ́kọ́ tòun nífẹ̀ẹ́ tòun nígbà tí wọ́n ń fẹ́ra títa wọn ọ̀tá làwọn ọmọ rẹ̀ ó wàá jẹ fún lẹ́yìn ọ̀la kéèyàn kúkú kóbìnrin kúkú nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ kó fi ọkọ lẹ̀ tó bá di ẹ̀yìn ọ̀la yóò gbádùn ọkọ yóò gbádùn ọmọ rẹ̀ mo wá sọ̀rọ̀ débẹ̀ fún abábẹ̀rẹ̀ àwàdà tá à ń sọ ọbẹ̀ láago 12 àná kó tó kò lọ́dọ̀ mi ẹ gbọ́ kálukú pẹ̀lú ìṣòro rẹ̀ ní wọ́n sọ fún bọ́kọ ọkọ ti kókò lé ọ̀rẹ́dì lóòótọ́ ìyàwó tó lọ fẹ́ ó ti sọ́dẹ̀dùn arinlẹ̀ òun fúnra ti tòun ti kọ́lé inú ilé tòun lòun wà àwọn ọmọ tòun sì ń bẹ lọ́dọ̀ tòun ó mọ nǹkan tó ṣe tọ́jú àwọn ọmọ ẹ̀ ìgbà tí ó lọ ó lóun dúpẹ́ bí mo ṣe kọ́ òun pé kó mọ tọ́jú àwọn ọmọ tòun ẹ wò ọmọ márùn lé ibi mẹ́ta èwo ti ká pa ọmọ ẹra ẹni àbí ká sọ pé a fẹ́ pa ọmọ ẹra ẹni torí pé ọkọ tí mo fẹ́ lọ fẹ́ lòmí àbí torí pé ọkọ tí mo fẹ́ ó dalẹ̀ fún mi. àwádà kò bá wa kọ̀dé ẹ jẹ́ ká wá yí báyìí ẹ jẹ́ ká gbà pé Afusat bulo ìkọ̀kọ̀ fúnra rẹ̀ kò ló mọ̀ pọ̀ mọ́ àti ra rẹ̀ ǹjẹ́ nínú ìṣesí àwọn èèyàn dúdú ǹjẹ́ ẹ gbà pé àṣàsílẹ̀ tìbì kan wá tí ó sì wọlé sí wọn lára yálà òun bínú yálà kò bínú ẹ jẹ́ kí tí wọ́n gbé báyìí pé àwọn èèyàn fúnra ara wa kò pàápàá àwọn ọ̀rọ̀ wà tá a fi ń para ẹni látàrí pé mo gbọ́ mo fi wá sọ fẹ́ni tí inú ẹ̀ ń bàjẹ́ láti wá pòkọ̀ ọ̀bànújẹ́ fún ǹjẹ́ ẹ lérò pé àwọn èèyàn pòkọ̀ ọ̀bànújẹ́ fún Afusat ló ń ṣe lélẹ̀. ẹ ṣe wọn ló tó mo fi sọ nínú ìpìlẹ̀ mi pé àwọn ẹ̀kọ́ kan bẹ lóde ayé téèyàn ó kọsẹ̀ èèyàn kàn sọ pé mo gbọ́n fi wà lóde ayé àwọn ẹ̀kọ́ kan wà àwọn ọ̀rọ̀ kan wà tó ṣe wípé tó o bá gbọ́ o gbọ́dọ̀ ti kọ́lé rẹ̀ kalẹ̀ tó bá gbọ́ kó o gbé sí nítorí pé kí ni ẹ̀dá nìwọ ṣe yóò bá lọ wọ́n bọ̀ wọ́n ní gbogbo nǹkan tójú òkú bá rí nínú sà ikú ló mú wá gbogbo nǹkan tójú ẹ̀dá bá ti rí lóde ayé òde ayé náà ló mú wá lè lòde ayé gbò ayé ni ó lò wá gbó olótú káwá tí ara Afusat yìí kẹ́kọ̀ọ́ pé yálà wọ́n pèdè rẹ̀ ni o àìmọ̀kẹ́kọ̀ọ́ òde ayé ló mú kéde mú yálà wọ́n pòkọ̀ bànújẹ́ kan fún ni o àìmọ̀kọ́ nípa ẹ̀kọ́ òde ayé ló mú kí àwọn ẹ̀kọ́ bànújẹ́ kó wọlé sí lára ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ nípa òde ayé báwo la ṣe ń kọ́ ni wípé ṣé rí nǹkan òde ayé táyé ní í ṣe ẹ gbọ́ nǹkan tòde ayé táyé ní í ṣe lódún fákan fi sọ wípé àbàtà ṣe kẹ̀kẹ́ gbọ́kọ̀ adífá fún Ọ̀rúnmìlà bàbá ṣe tán tí ń lọ rè gbókò ayé mú ayé dẹ̀ sọ ẹ̀sọ̀ ayé dẹ̀ hẹ̀hẹ́ bówó lo níṣòwò níwọ̀n owó dẹ̀ sọ ẹ̀sọ̀ owó dẹ̀ hẹ̀hẹ́ ọgbọ́n lo níṣọgbọ́n níwọ̀n ọgbọ́n dẹ̀ sọ ẹ̀sọ̀ ọgbọ́n dẹ̀ hẹ̀hẹ́ gbogbo nǹkan tó bá fẹ́ ṣe lóde ayé ó dẹ̀ sọ ẹ̀sọ̀ ó dẹ̀ hẹ̀hẹ́ tọkọ bá kọ Afusat sílẹ̀ yóò jèrè àwọn ọmọ rẹ̀ ìwọ náà tó ń gbọ́ mi lálẹ́ tó ń bẹ nínú condition yìí báwo là ń sọ gbà nínú ààyè yìí tọkọ bá kọ ẹ́ lẹ̀ ọmọ ò lè kọ ẹ́ lẹ̀ ọlọ́run tó ń sìn gan ò lè kọ ẹ́ lẹ̀ ò gbọ́ nítorí náà ni wípé ẹ jẹ́ akẹ́kọ̀ọ́ òde ayé ṣé ẹni tí a bá ní ká mọ̀ lọ nípa pé wọ́n ṣàṣì ni wọ́n ṣe gbá sí ni wọ́n ṣàwòsí ni ẹlòmíì ó mọ para rẹ̀ láì jẹ́ pé ọjọ́ ọkú pé ọ̀rẹ́ mi kan bàtà onírọ́bà tí wọ́n ṣe dé ní sẹ́jẹ́ kí n sọ fún yín bàtà onírọ́bà tí ṣe dé táwọn wọ̀ ní táwọn ṣìnú àṣedé yẹn ẹ jẹ́ mọ̀ pé rọ́bà ni ẹni tí ibà ìwọ̀ tẹ́lẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí wọ̀ ẹ pé tó bá bọ́lẹ̀ ẹsẹ̀ rẹ̀ ó mọ̀ gbóná ẹ gbọ́ ọ̀rẹ́ mi kan ó súnré wá bá mi inú ọ̀sẹ̀ tó kọjá ó ní wọ́n ti da nǹkan lẹ̀ fún un èmi náà mo bá wọn lo bàtà yẹn ẹ gbọ́ èmi gan mo lo bàtà yẹn apẹ́ ń bá ti bọ́ bàtà yìí lẹ̀ ni ẹsẹ̀ mi ó mọ̀ gbóná mo bẹ̀rẹ̀ èyí tí wọ́n tẹ́lẹ̀ mo bẹ̀rẹ̀ sí wọ̀ kò ṣe mí mọ́ mo wá fura sí bàtà yìí ní fa kínní o lọ́rẹ́ mi kan bá dé lálónìí wọ́n da nǹkan lẹ̀ fún kí náà dà lẹ̀ fún lẹ́sẹ̀ tó ń gbóná ni o bó bá ti dalẹ̀ báyìí gbogbo ara tóun ní ó mọ gbóná mọ́ lọ́ọ́ da bàtà ó ló ń wọ̀ ló kó jáde ẹ̀rín pa mí wọn ló mọ nǹkan tó ṣe inú bàtà yìí gan ni wọ́n dà á sí fún ọmọ nǹkan tó ṣe mọ́ wọ bàtà yìí mọ́ bàtà aláwọ̀ ni ó mọ̀ wọ̀ ẹ gbọ́ nígbà tí nínú ọ̀sẹ̀ tó kọjá wa lọ
nígbà tó di àná ló dé lónìí ó tọ́ ni o bàtà yẹn kí láti mo ní wo wọn ò dá kankan sínú bàtà fún ẹ ẹ gbọ́ tí èèyàn bá ní tí o bá fọkàn sí pé wọ́n ṣe mí ò lè rọ́nà lọ lóòótọ́ o gbọ́dọ̀ wádìí òde ayé pé ọdún tí mo bọ́ sí yìí o báyìí lọ́dún yìí ó ṣe dọ́gba fún mi kọ́lọ́hún jẹ́ kí gbogbo wa kó gbé wa kó aláwòore ó ṣe ọ̀nà àbáyọ torí pé kí ni ayé tá ń lò yìí dàbí aṣọ tó dọ̀tí ni ayé afúsá tó dọ̀tí kò fọ́ tó bá yóò fọ́ ni kò ní jì sọ́fin ayé ẹ̀rí gbàtẹ́rì àwọn ọmọ rẹ̀ ò gbàbọ̀dè eré àwọn ọmọ tó kù ò gbàbọ̀dè ló fà ni wọn ò fi bá lọ. ẹ wá dàkú láàrin o ǹjẹ́ ṣé a sọ pé àkọ́bí afúsá ṣé àìgbọ́n ló jẹ́ kó sínú àjàgà yìí ni àbí nítorí pé ó jẹ́ àkọ́bí ó sì tún jágbàlagbà ó sì nígbàgbọ́ nu màmá wọn pé ìyá àwọn ò ní fáwọn ní nǹkan tí ò dájẹ́. ó nígbàgbọ́ nínú ìyá rẹ̀ ni àti pé tí ẹ bá ní káwó tá a bá lọ sínú ẹ̀mí ẹ rí i pé ọmọ ìyá àti ìyá rẹ̀ àkọọ́lẹ̀ ìràwọ̀ kan ti ń bẹ láàrin wọn tó ṣe wípé tí ọmọ yóò bá ṣọ́ra tí wọ́n bá súnmọ́ àwọn tí ń wòra àwọn ti ní tí ò bá sọ̀rọ̀ ìyá rẹ̀ ló ṣe kú pa ẹ́ lóde ayé ẹ wo ẹyẹ ẹtù tẹ́ ń wò yẹn ẹyẹ ẹtù ní fi ṣàpèjú àfúsá lálẹ́ yìí gbogbo alamẹ ẹyẹ ẹtù àbí àwọn Yorùbá mi máa ń pè ní àwo lóde ọ̀run ẹyẹ ẹtù gbogbo àti gbogbo àwọn ẹyẹ wọ́n ń bọ̀ lóde ayé Elédùmarè ní kálukú ṣètùtù kí nǹkan tó bá fẹ́ ṣe lóde ayé kó lè ṣe rọrùn ẹyẹ ẹtù kọ̀ lẹ́rìí pé eré rẹ̀ ó gbé eré rẹ̀ ó le kónkóngbó ó le ní kò rọ̀ bíi ti àwọn ẹyẹ tó kù ẹyẹ ẹtù dóde ayé ẹyẹ ẹtù àti bímọ iṣẹ́ ni àwọn ẹlẹ́yẹ ń dà láàmú gbogbo nǹkan tí ń ṣe kò rí ṣe bóyá yín sí bẹ́ẹ̀ rí i pé nínú ìrìn rẹ̀ ṣáṣáṣáṣá ni ìdààmú ọmọ bíbí ló kó bá ẹyẹ ẹtù lóde ayé ní ẹ fi ń pè ní awo ní pè lóde ayé ní ẹ fi sọ di awo pé kó tún wá báwọn tí ẹ rí tòun ṣe nígbà tí ò ṣe tutù lọ́jọ́ kìíní àná òun làwọn Yorùbá fi lu ẹyẹ ẹtù pé kó wá báwọn ṣe tutù kóde ayé òun lè tùbà kó lè tùṣẹ ẹ rí gbogbo wa pátá lóde ayé yẹ jẹ́ ká wá bá a ṣe wóde ayé gbà ẹlòmíín ní ọkọ tó jẹ́ pé ọkọ náà ni ó ṣe sábà bí fún láti rí ìdààmú òde ayé rẹ̀ àmọ́ tó bá ti wò yóò ní àtúnṣe ẹlòmíín fẹ́ yàwó yìí gan ni ó jẹ́ onídààmú rẹ̀ lóde ayé tó bá ti wò sẹ́ yóò ní àtúnṣe tí ò bá ti ní àtúnṣe kíyàwó bọ̀tọ̀ kọ́kọ́ náà sì gba ọ̀tọ̀ labágbélé ayé pẹ̀lú rọrùn ilé ayé ò ní ní wa lára olótù ilé ayé ò ní ní wa lára wa náà ò ní fi ilé ayé fi ní ìrà wa lára gbogbo òde ayé tá a bá fẹ́ gbé ẹ jẹ́ á ṣe àyẹ̀wò pé àyẹ̀wò yàtọ̀ sí ká ṣaàgùn tí kálukú bá ṣe àyẹ̀wò Ọlọ́run ọba ó fún wa ní ìlànà tí a fi bọ́ nínú ogun àjàgà òde ayé ẹlòmíì wọ́n ti kọkú kalẹ̀ fún nínú ọdún yìí ọlá àyẹ̀wò rẹ̀ tó ṣe ló fi bọ́ nítorí ilé ayé dàbí aṣọ tá à ń lò tẹ́ bá ṣe àyẹ̀wò ẹ̀fọ́ ṣàyẹ̀wò pé ọdún yìí o kí ní bẹ́ẹ̀ tó Elédùmarè ò lè pe ẹnìkan pé wá nǹkan báyìí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ wá dàpọ̀ láàrin o ká ṣe àyẹ̀wò nípa báwo lẹ̀dá ó ṣe mọ rẹ̀ nínú ayé àti kádàrá ǹjẹ́ àyẹ̀wò lè yí kádàrá padà ó sì ní kádàrá ohun tọ́lọ́run bá ti kọ náà ni irú afúsàtù yìí nìsín tó bá jẹ́ kó tiẹ̀ ṣe àyẹ̀wò pé ikú ó pa ọmọ rẹ o ló para rẹ o tọ́lọ́run sì kọ kádàrá pé bí ó ṣe kú náà nìyí ẹsẹ̀ wọn ló ti sẹ́rí kádàrá tẹ̀ dárúkọ yìí ìlú òkùnkùn ni tá a bá ní àna ẹni lílàákàyè ló lè ná ọjà abẹ ní ó tà ní ó mú wálé ẹgbọ́ ìlú òkùnkùn ni kádàrá ọjà abẹ tá a bá ní àna ẹni bá ní làákàyè ló lè ná. ó túmọ̀ sí pé ìlú òkùnkùn tí wọ́n sọ ni pé ọ̀rọ̀ tó jìn tó kẹnu ni. tá a bá ní ká tẹnu bọ̀ ẹni bá ní làákàyè ló ná àgbọ́yé ohun tí wọ́n ń túnú. nípa yìí ṣé ẹni kádàrá tá à ń sọ yìí a máa ń pe kinní kan ní Ifá ó wà nù kádàrá tó ọba tẹfá bẹ́ẹ̀ bá tẹfá ó kọ kádàrá rẹ̀ kalẹ̀ ẹni tí ò mọ ẹ rí yóò kà fún nǹkan tó ti kọjá wá lọ àti nǹkan tí ó ṣẹlẹ̀ sí ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a sọ yìí ọmọbìnrin kan wà ní tábìlì gbòǹbí ló ti ṣẹlẹ̀ nínú kiri mi mo ti rí wọ́n tẹ̀fá wọ́n ní igi ní òwò pa bí ọ̀rọ̀ kádàrá tá à ń sọ yìí wọ́n ní igi ló fẹ́ pa lóde àìkú mọ́mọ́ ibi tí wọ́n bá ti ń gégi àbí kó mọ̀ lọ gégi inú gbó ṣé mọ̀ pé kó mọ̀ gégi inú gbó kó mọ̀ dúró síbi tó ti ń gégi. ẹ̀rí ní kádàrá rẹ̀ lẹ̀ pé igi ní òwò pa ó lè jẹ́ ọmọ kan ní ó ju igi lásán tó bá kan èèwọ̀ rẹ̀ ni igi ní òwò pa ọmọbìnrin yìí ó gbélé títí kò rọ́kọ ló wá lọ́kọ gbà tó lọ́kọ àgbẹ̀ ló fẹ́ ó mú lọ sí ìlú oko kan ìdìkejì ká má bàa lọ wo ná
ọkọ yìí ló bá wá gégi ńjọ́ kan ọkọ náà ní kó dúró sọ́dọ̀ ti tòun kó dúró sọ́dọ̀ tòun bí tóun ti ń gégi ọkọ yìí gégi títí gbà tó kù díẹ̀ kígi wó ọmọbìnrin já síre kò lọ́dọ̀ rẹ̀ ibi títí ń dún lọ nígi ti wó ló lù ú mọ́lẹ̀ pa nǹkan tá à ń pè ní kádàrá lè kádàrá ni pé ọ̀rọ̀ tó o gbọ́ tí wọ́n kìlọ̀ fún ẹ tó padà tún ṣẹ lórí èèyàn. ìgbà tí wọ́n kìlọ̀ ọ̀rọ̀ náà fún ẹ kọ́ ó múlò ó ń tẹ̀lé àmọ́ pàpà wá ṣẹlẹ̀ náà ni kádàrá ọ̀rọ̀ tó o gbọ́ tí wọ́n kìlọ̀ fún ẹ tó ní kò jámọ́ kankan tó padà wá ṣe kì í ṣe kádàrá àtọ̀ọ́fà ni kí n tún sọ. tí mo fi ní nǹkan kan náà ni kì í ṣe nǹkan kan náà yàtọ̀ ibi tí mo fi ní ọ̀rọ̀ kádàrá ìlú òkùnkùn ni ṣe rí ọ̀rọ̀ tí wọ́n sọ fún ni pé mọ́ mú mi láàárọ̀ o bó bá mú mi láàárọ̀ ó kú o mọ́ mú mi ìwọ ni ogun tá a sà fún ẹ ìwọ ni o nù kádàrá ẹ ló wà o nísìnyí ó wá gbé sọ́kàn náà ó yí mú mi náà láàárọ̀ ẹ gbọ́ ó yí mú mi láàárọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ dákun omi náà ṣá ó yí mú nígbà tó dijọ́ kan ó kàn déédé nígbà tó dijọ́ kan ó kàn déédé gbàgbé ló mú mi ọ̀hún ikú bá dé kádàrá ló pa ẹ́ ẹlẹ́kejì gbà tí wọ́n wá sọ fún ẹ pé mọ́ mú mi ọ̀hún ó ní ẹ̀ kò sí nǹkan kan ó wá mú mi náà ó wá mú ni kú pa ẹ́ kádàrá kọ́ ló pa ẹ́ ìwọ ló para ẹ̀ ìlú òkùnkùn ni mo sọ pé tó bá ní làákàyè nínà nítorí pé ṣé lọ́rọ̀ tá a rí èèyàn kìlọ̀ fún ni pé mọ̀ ṣe èèyàn bíi mẹ́ta kìlọ̀ fún ẹ pé mọ̀ ṣe nǹkan báyìí àbí gbogbo wa náà mọ̀ wípé nǹkan tá à ń ṣe yìí ò dáa nǹkan tó ń ṣe yìí kò dáa àbí tí bá gbọ́ kò bọ́ sí ló ti bẹ̀ kan nǹkan kankan tí ò dáa kì í ṣe kádàrá mọ̀ pé kádàrá fún wa àtọwọ́fà ni. ó dà ẹ jẹ́ kí wọ́n lọ báyìí náà ẹ jẹ́ ká lọ báyìí gẹ́gẹ́ bí ìwà tọkọ Afusatu tó jẹ́ pé wọ́n jọ jìyà. bẹ́ẹ̀ni wọ́n jọ jìyà wọ́n jọ jìṣẹ́ wọ́n jọ kówó jọ tó fi lọ ló tó wá kó wá délùú òkèrè ó fẹ́ yàwó mi gbogbo àná láti mọ̀ pé ọ̀rọ̀ nílùú ìbò dé yìí torí bí gbogbo obìnrin náà ló ti mọ̀ lóde ni pé tọkọ tòun bá ti fẹ́ lọ sílùú ìbò kan kó tó di pé yóò rí rọrùn bẹ́ẹ̀ àfikún fóyìnbó gbogbo àlá ti mọ̀ yẹn tẹ́lẹ̀ ìyẹn ti bá gbogbo àwọn obìnrin lára mu ká wá sọ pé ọkùnrin wa lọ fún iye ọdún tẹ́ sọ tí kò wẹ̀yìn wò kò bìkítà ẹ̀rí gbogbo obìnrin tó bá wà nínú àyè yìí ẹ dákun ẹ gbà gẹ́gẹ́ bí àyànmọ́ tiyín. ká tẹ̀ wá gbà wọ́n gbà gẹ́gẹ́ bí àyànmọ́ ohun tí bẹ́ẹ̀ fàyàn náà rọ̀ yẹn ni pé. ṣé ó hùwà dáadáa àbí ó hùwà dáadáa. Afusatu ó ti gbóògùn jẹ ọmọ kú ìyá kú ǹjẹ́ irú ọkọ ìṣó lè ráyè yìí gbé látàrí pé a pé ó wọ ọ̀dàlẹ̀ àti pé fúyàwó ẹ̀ àti pé ohun tí Afusatu ṣe yìí tá a bá ní ká lọ sínú ìjìnlẹ̀ Yorùbá ṣé kìí ṣe pé Afusatu náà kó ègún lé ọkọ rẹ̀ lórí àti pé tọkọ yóò bá múra ǹjẹ́ gun yóò ní padà dààmú ọkọ yìí nígbèsí ayé. ẹ ṣeun lótú ọkọ tí ń ṣe tiẹ̀ ń lọ ọmọ Afusatu láwàá wò wípé ǹjẹ́ kíní ò ní wá di ẹ̀gún tí ó mọ̀ wá ṣẹlẹ̀ lórí àwọn ọmọ Afusatu ṣe rí ọkọ gan ti ń lo tiẹ̀ ń lọ kò tún lè di ẹ̀gún kankan lérí rẹ̀ àti pé nǹkan tí ń ṣẹlẹ̀ lérí Afusatu ẹ̀gún kan ló tún jẹ́ lérí tiẹ̀ náà tí a bá ní atu dáadáa ẹ̀gún kan ló jẹ́ tó wá ṣẹlẹ̀ lérí tiẹ̀ náà. bóyá ti ń bọ̀ láti ibìkan ní ọ̀rọ̀ tiẹ̀ gan. láti ibìkan ní ọ̀rọ̀ tiẹ̀ náà ni ti ń bọ̀ wá. àwọn ọ̀rọ̀ kan wà lọ́bẹ̀ bẹ́ẹ̀ tẹ́sán pé wọ́n ṣàwọn pa ni wọ́n yin wọn bá pa ni wọ́n ṣe mọ̀ ń pọ̀ nínú àwọn kan bí wọ́n gbé nǹkan jẹ náà ni àbí wọ́n pokùnso ni àwọn ọ̀rọ̀ kan ẹ̀gún kan lèyẹn náà lọ́tọ̀. ọmọ Afusatu láwa àwọn tó kúnlẹ̀ nísìn láwa jà fún pé ǹjẹ́ kinní yóò ní padà di ẹ̀gún lórí wọn tí ó máa wá dà wọ́n láàmú lóòótọ́ ìbéèrè gidi lẹ béèrè Ọlọ́run ò ní fi dán kí dandan wá náà ní fàbàkúfà kalẹ̀ ṣe rí àwọn àṣírí kan wà lóde ayé àtijọ́ tá à ń lò ó tún wà lóde ayé náà sí ní máa ń sábà farúfẹ́ àwọn nǹkan báyìí téèyàn bá tún di rẹ̀ wò tí máa ń sábà farúfẹ́ àwọn nǹkan báyìí táwọn ẹ̀mí kan máa ń dúró pé nǹkan báyìí làwọn gbà tẹ́ ẹ̀ nímọ̀ tó wá di pé èèyàn lọ tán tí ó máa fàbàkúfà kalẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ bí mi kò lè fa ìdààmú kan fún ọkọ obìnrin yìí àmọ́ wọn ọmọ Afusa ni ká mọ̀ wá bẹ̀ ká mọ̀ wá yan ká mọ̀ wá yọ ẹ̀mí kẹ́mi kò lára wọn kí wọ́n mọ̀ bá wá wò ìyá wọn kọ́ṣe tó bá di ọjọ́ iwájú. tó ẹni tí láǹfààní tẹ̀ ń gbọ́ wa mo rí i pé ó ṣeéṣe káyìn náà ní ìbéèrè méjì àbí mẹ́ta láti béèrè lórí ọ̀rọ̀ Afusatu Ìbúlóyè tá a gbé kalẹ̀ yìí bẹ́ẹ̀ bá kọ́ àbáyín kà á alàgbà Suleiman Alaka
mọ̀ pé ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ bá kọ̀ béèrè yín ohun tí ò bá yé yín náà ọ̀rọ̀ Hafsatu tá a gbé kalẹ̀ yìí tẹ́ bá kọ́ àkà àsìkò bá wa Akọ̀démọdé kó bá yín dá yín lóhùn bákan náà ìyá wa ìyáàfin Kẹ́mi Rahim ní Republic of Ireland gẹ́gẹ́ bí obìnrin ó wù mí kí n gbọ́rọ̀ láti nù yín àkọ́kọ́ ìlú òyìnbó lẹ́yìn gbé ó yẹ kí a gba ẹ̀kọ́ àti ìmọ̀ lọ́dọ̀ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ń gbé ìlú òyìnbó àti pé kí ló lè múrú ọkọ Hafsatu tó fi di pé ó dalẹ̀ ìyàwó ẹ̀ tó bẹ́ẹ̀ àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní wípé gẹ́gẹ́ bí obìnrin irú ìgbésẹ̀ Hafsatu yìí báwo ni ṣe máa ń rí lára obìnrin tọ́kọ bá ṣe lólè fún ni ìyàwó ìyáàfin Kẹ́mi Rahim mò ń retí pé kẹ́tì ẹ̀kọ́ kọ́kọ́ láti bẹ̀rẹ̀ béèrè yìí bákan náà alàgbà Rahim Alex Dauda yóò wá kẹ́yìn náà béèrè kan lọ́wọ́ wa lórí ètò yìí nípa ọ̀rọ̀ yìí ìyá wa Alhaja Nusrat Abdallah ìyá mi dáadáa gẹ́gẹ́ bí ìmọ̀ yín àti ìjàgbàlagbà àti ìrírí yín ó wù mí kẹ́ béèrè kan lórí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ kọ́ ránṣẹ́ ká sì dáhùn ọ̀rọ̀ yìí ní orí ètò yìí bákan náà àfáà mi Sheikh Muhammad Qasim gẹ́gẹ́ bí àfáà ẹni tó ṣẹlẹ̀ sí mùsùlùmí ni Hafsatu Buloye mùsùlùmí ní abáwo ọkọ̀ tí ń jẹ́ kí lẹ lè sọ fún wa gẹ́gẹ́ bí ìmọ̀ yín àti òye yín nínú iṣẹ́ àfáà tọ́rọ̀ bá dà báyìí níbo ni ká wá sí tẹ́ ẹ bá kọ́ inú wa dùn láti jẹ́ kí àwọn àbàwà kan bá dáhùn ìbéèrè yìí àti gbogbo ètò pé ẹ̀ ń bẹ ní ojú òpó lọ́lọ́kọ̀ òjọ̀ kan ajé alùmẹ̀ mò ń retí ẹ̀yin náà mò ń retí ìbéèrè yín tẹ́ bá sì fẹ́ pè wá ní àǹfààní bẹ fún yín láti pè wá bàbá wa Alhaji Muhammadu Rabi Binti Láyé ẹ lè pè mí bẹ́ẹ̀ pé ẹ pé 9 ẹ̀ta òdo èje 9 àrùn ìyẹn 90 33 07 95 ẹ bá ti pè 90 33 07 95 tẹ bá ti pè 90 33 07 95 tẹ bá pè wá àgbè àdáyín lóhùn bóyá ní ìbéèrè kan láti béèrè ní ọwọ́ wa lórí ètò yìí ìyàwó ìyáàfin Kẹ́mi Rahim ẹ̀yin kí wa pé a kó ètò tó èmi náà kì í mò ń retí ìbéèrè yín tí yóò tún ṣàlékún fún wa bóyá àti mi ò béèrè bóyá ṣe ṣe kí ẹ̀yin náà kẹ́ béèrè ẹ wá dàgbà bá wa Akọ̀démọdé àgbà mo fẹ́ béèrè ìbéèrè kan ìbéèrè tí fẹ́ béèrè ni wípé tí a bá ní kí a fojú inú wo ọ̀rọ̀ Hafsatu Buloye yìí àti ọ̀nà tó gbà pa ara rẹ̀ ǹjẹ́ tá a bá lọ tá a bá bọ̀ ṣé kìí ṣe pé àwọn fámìlì ọkọ rẹ̀ gan ṣé èsì kó wọ́n náwó nínú ikú yìí nítorí pé tó bá jẹ́ pé ńgbà tí ọkọ ò sí nílé làwọn fámìlì náà bá tẹ́wọ́ gba Hafsatu Buloye tí wọ́n fi lọ́kàn balẹ̀ tí wọ́n rẹ̀ tí wọ́n rọ̀gbà yíká yóò máa wò pé tó bọ́kọ bá ti ẹ̀kọ́ òun ó dájú pé àwọn ẹbí ọkọ tòun wọ́n wà pẹ̀lú tòun ṣé èsì pé bóyá láàárín ẹbí ọkọ Hafsatu Buloye àti Hafsatu gan ṣé èsì pé àárín wọn ò kún régé. ẹ ṣe wọn lótú gẹ́gẹ́ bí ìbéèrè tẹbi mi tí Hafsatu ti lọ tiwa náà ló kù láàmọ ṣe kíni láàmọ sáré sí nítorí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ṣeé ṣe kó mọ bẹnu ilé kálukú wa irú ìhà wo ni Hafsatu kọ sí àwọn ẹbí ọkọ rẹ̀ àbí irú ìhà wo ni ẹbí ọkọ náà kọ sí Hafsatu kó tó di pé irú ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àríran rí bẹ́ẹ̀ tó bá dàbí pé ẹbí ọkọ kan ò sọ sínú ọ̀rọ̀ Hafsatu ni ẹ dákun gbogbo wa pátápátá ká má gbójú lẹ́nìkan lóde ayé wa torí tá a bá ní wọ́n ní ìgbọ́kànlé èèyàn asán ni asán pátápátá ni tá a bá ní agbọ́kànlé èèyàn àwọn irú nǹkan tó ṣẹlẹ̀ sí Hafsatu yìí náà kò ní máa hàn nínú ìgbésí ayé wa nítorí gbà tá a gbẹ́kànlé ènìyàn kan títí tó wá da ni a mọ̀ wá fi irú eléyìí pé èmi ni mo ní kí lágbájá yá mi lọ́kọ rẹ̀ kí n gbé lọ òde ló kọ̀ ẹlòmíì ò pokùnso ìgbà tó bá sì ti náwó ta sí lápò ti débi tó ń lọ sẹ́ni tọ́lọ́hún ò rọ́kọ̀ fún bẹ́ẹ̀ fi lọ ẹ̀gbọ́ ká pa ìyẹn tì ẹbí ọkọ kìnìkan tó bá délé ọkọ ṣe dáadáa sáwọn ẹbí ọkọ ẹ̀ bó bá wu àwọn ẹbí ọkọ kan ṣe dáadáa sí ẹ mọ́ wulẹ̀ wo bẹ̀ o kó ṣe dáadáa sí Elédùmarè ọba tó dáa sóde ayé lẹ́yìn bẹ̀ ẹni tí ó ṣe dáadáa sí ẹ ó rí nítorí náà ní pé ẹ dákun bàbá àníyàn ohun tó fà tó fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni pé torí gbà mí wà ìtìjú ìmọ̀múyàn para rẹ̀
bóyá Afusa ó ti kò kà àwọn ẹbí yẹn kún ó ti wò pé tọkọ tòun bá dé ìgbésí ayé àwọn bẹ̀rẹ̀ sí í da láfi nírú ìgbésí ìgbà tó wá rí ayé ìgbà tó wá rí pé ó dà òun nù àbí kó ti ṣàkọsẹ́ nìkan pọ́kọ mi bẹ́ẹ̀ lo ìbò ló wá rí pé ọkọ dé ní ògbọ́ ti ẹrù mọ́ ikú kàkà kí kó bá ti sè yóò fi ṣàwádànù ni. kò tí ì lè débẹ̀ orí fífọ́ kọ́ ni oògùn orí bíbẹ́ orí fífọ́ kọ́ lọ́gùn orí bíbẹ́ kò tí ì lè tó bẹ́ẹ̀ Yorùbá ní tí wọn bá ní eégún ẹni òjò bí ò bá jó mọ́ ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀ ni ẹ gbọ́ tí wọn bá lé eégún ẹni òjò tí òjò kò sí wàhálà àti pé ìbéèrè kan lẹ́bi ìyáàfin Kẹ́mi Ráímì tẹ́lẹ̀ pé ọkùnrin yìí kí ló fà á tí ó fi dalẹ̀ ìyàwó rẹ̀ tó bẹ́ẹ̀ àbí ṣe rí gbogbo èmi báwọn délùú yẹn rí wà á máa báwọn tí àwọn tó ṣe pé ọkọ wọn ń bẹ ní àwọn ìlú bẹ́ẹ̀ ṣe rí àwọn ìbò tí wọ́n máa ń lọ fẹ́ lọ́hùn yẹn àwọn obìnrin míì kọ́ńpírẹ́tì pẹ̀lú ọkọ wọn pé kó mọ gbé àwọn pa àwọn ìbò tí wọ́n lọ fẹ́ lọ́hùn yẹn wọ́n wà bákan tó ṣe pé tá bá rí ọkọ lọ́kọ gbámú wọ́n yìí wá kí ọkọ yẹn wá pírẹsẹ̀ntì àbí kó wá sọ fún wọn pé òun tún níyàwó kan púpọ̀ náà àwọn ìbò yẹn wà bẹ́ẹ̀ àwọn olómìnira sì faramọ́ pé oníyàwó lẹ àmọ́ àwọn tó faramọ́ ò pọ̀ bí àwọn tó ṣe pé wọ́n yìí wá pé kó jẹ́ pé ó ní àwọn bẹ́ẹ̀ kó tún níyàwó ń bò mí. ìyá àfi Kẹ́mi Ráímì gẹ́gẹ́ bí tí àwọn akọ̀dẹ́mọ̀dà ká sọ yẹn yóò wù mí kẹ́ bá mi jẹ́rìí sí pé ṣé àwọn òyìnbó tí wọ́n bá fẹ́ èèyàn dúdú ṣé wọ́n yìí fẹ́ rí èèyàn wọ́n yìí fẹ́ rí ọkùnrin yẹn kó níyàwó kan pẹ̀lú òun yálà ọ̀dọ́ ni o yálà kìíní kan arúgbó lọ́lọ́ fẹ́ o. alàgbà Jaf mo kí ẹ̀yin náà kí wọ́n pa àkó ètò mo kí yín. bẹ́ẹ̀ni tó bá rí bẹ́ẹ̀ kọ́ ṣe rí ìpọ́njú ní mú ní jẹun ọ̀tá ẹni Ọlọ́run ò ní jẹ́ ká mọ̀ ìpọ́njú tó gbéni lọ délé ọ̀tá ẹni láti lọ jẹun onímọ̀ mú àwọn ọkùnrin púpọ̀ tí wọ́n ń lọ sílùú ìbò yẹn kì í wọ ẹlòmíì kó da ti lẹ́nu àmọ́ lọ́la pé mo fẹ́ ríṣẹ́ mo fẹ́ jẹ mo fẹ́ mu yìí ní mọ̀ máwọn ẹlòmíì dín nǹkan tí wọ́n fẹ́ yàwó lọ́hùn tá a bá lọ gbé egun elégun ìtọ́ tó bá há wọn lọ́rùn mímì ó diṣẹ́ àti túpadà ó diṣẹ́ ní mo wá farúfẹ́ àwọn condition tí ń ṣẹlẹ̀ sí Hafsatu tí ń ṣẹlẹ̀ yìí tí ẹbí títí ẹ ti wá ta kókó tó tún wá rọ̀ mọ́ ti àyànmọ́ burúkú kádàrá burúkú ni wípé ó yẹ kọ́kọ́ rẹ̀ nípè kan tí ó mọ̀ pèlè àbí kó lọ́nà kan tí ó mọ̀ lẹ́yìn tí ó mọ̀ fi dùnú tí ó mọ̀ fi ṣùpẹ̀ fún àmọ́ gbogbo eléyìí àgbọ̀ ó ṣeéṣe kó jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ ń wáyé nísìn kó jẹ́ pé ògiri ọ̀rọ̀ la kàn gbọ́ ọkọ ọ̀kan rí ààyè tí wọn ò fi fojú kanra wọn nítorí mo níyàn nínú ìlú táwa yìí tó fẹ́ òyìnbó bẹ́ẹ̀ tó ṣe pé ó sì kọ́lé ó sì níyàwó tó ṣe pé nínú ìsinmi àwọn àtòyìnbó máa ń dé ìyàwó inú ilé mẹ̀háyà ló wà inú ilé tí wọ́n kọ́ sílẹ̀ lòun àtòyìnbó ń dé sí ẹ̀gbọ́ ìyàwó yẹn sì mọ̀ pé bẹ́ẹ̀ lórí tí ó bá dé kọ́ ìyàwó yẹn ṣe kí ni a máa múra bí ìgbà pé ọmọ ọ̀dọ̀ ló ń ṣe fún wọn tí wọ́n bá dé òun ní mọ̀ lọ ṣe oúnjẹ fún wọn tí wọ́n ṣètọ́jú ilé ìyàwó ẹ̀ ti gbà fọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ àmọ́ nínú ilé mẹ̀háyà ni ìyàwó wà ọkọ sì kọ́lé sílẹ̀ òun àtòyìnbó nísìnyí lọ tí ń bọ̀ àmọ́ ìbò yẹn ò bímọ fún ọkùnrin ọ̀rọ̀ owó yìí mà lágbára torí owó yìí náà ní o. irú obìnrin tó bá jẹ́ lómìn ní nínú irú obìnrin bẹ́ẹ̀ òun ní lọ ṣe jẹ fún ẹlòmíì ò ti ní àtòyìnbó àtọkọ òun ò pa wọn dànù ṣé bóun ní lọ ṣe jẹ fún yóò fi nǹkan sínú oúnjẹ ní oṣù yẹn. ẹ̀rí kálukú pẹ̀lú tẹ̀ gbá fọlọ́wọ́n ọba pé lásìkò yìí o nínú ìṣòro tó ń wà yìí fúngbà díẹ̀ ni tó bá ti lè ṣe díẹ̀ báyìí ọ̀nà ó là kalẹ̀ fún gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe lóde ayé sùúrù ló gbà ẹ ṣeun. gbogbo ohun tá a fẹ́ ṣe lóde ayé sùúrù ló gbà ìyá mi Alhaja Modúpẹ́ Nasirat Abdallah wọ́n ní gẹ́gẹ́ bí ìmọ̀ràn tàwọn o wọ́n ní ọkọ yẹn ò ṣe ohun tó dára rárá mo nígbàgbọ́ pé àwọn méjèèjì ní ìmùlẹ̀ kan láàrin ara wọn. ìyá mi ẹ kú làákàyè ara ohun tí mo sọ náà ni ìbéèrè tí ìyá wa béèrè ọ̀rọ̀ tí wọ́n sì sọ yìí ọ̀rọ̀ gidi ni ẹ dákun gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ yìí wọ́n náà kò ṣe ohun tó dára àgbà bẹ́ẹ̀ wọ́n wá ní ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n múlẹ̀ àbí múlẹ̀ wà láàrin. tó bá ṣe pé múlẹ̀ ń bẹ láàrin wọn tíyàwó ti gbé ògùjẹ tó kù yìí láìpẹ́ náà ọkọ náà ó tẹ̀lé tó bá ṣe pé múlẹ̀ kan ní bẹ láàrin wọn ló fi dán irúfẹ́ yìí wò á jẹ́ pé láìpẹ́ ọkọ kan yóò tẹ̀lé àwọn ọmọ rẹ̀ ní ká máa bá ṣàdúrà fún pé wọ́n ò rí gbèsè ayé ìrọ̀lẹ́. àbí ká sọ báyìí pé bóyá wọ́n ti sọ fúnra wọn pé tá a bá dalẹ̀ ara wa o kí nǹkan báyìí kó ṣẹlẹ̀. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni a jẹ́ pé kì í ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìyàwó ò ní para rẹ̀ ọkọ ní òkú tó rọ́kọ ló dalẹ̀ ìyàwó. ọkọ ò lè kú tọ́rọ́ kò mọ̀ kóhùn dalẹ̀. ọkọ mọ̀ kóhùn dalẹ̀ tó bá jẹ́ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ ọkọ mọ̀ wò pé
òun wọ́nà ó àti. mọ̀ pé òun dalẹ̀ kò mọ̀ pé òun dalẹ̀ tó bá jẹ́ pé rúlẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n mọ ọkọ ló gbọ́dọ̀ kú nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí kì í ṣe ìyàwó ló dalẹ̀ ọkọ ìyàwó ló kú. ìyàwó fúnra rẹ̀ ló para ìyàwó fúnra rẹ̀ ló para rẹ̀. bóyá wò pé tó bá para tòun bẹ́ẹ̀ òun tún mọ̀ pé ìmùlẹ̀ táwọn mú yẹn yóò kọ bá ọkọ tó. irọ́ kì í ṣe nǹkan bẹ́ẹ̀ irú ìmùlẹ̀ kan ò sí láàrin wọn ìbínú ni ìbínú ò ní yà sílé gbogbo wa torí àwọn ẹlòmíì tí ìbínú bá dé fún wọn bẹ nínú ọkùnrin bẹ nínú obìnrin o tí ìbínú bá dé wọn èyí lè kọ̀ǹtróòlù ara wọn wọn èyí lè mú nǹkan tí wọ́n fẹ́ ṣe ni wọ́n fẹ́ ṣe àmọ́ ìbínú tí ó múni dé à ń para nìyẹn ìyẹn kí gbogbo àfojú inú wò nípa tó ọlọ́wọ̀n níjà kú fọ́tayọ ẹ̀yẹ́ ṣe kan fún ẹ̀ ń bínú olóhùn pokùnso jẹ́ gbà yín gan ló tura yìí wọ́n ní wọ́n ń gbà yàwó ẹ̀ nítorí pé wọ́n gbà yàwó tòun wọ́n bínú kú ṣebí sì ń gan ni wọ́n wà ráyè gbà yàwó ẹ̀ wọ́n fẹ́ lọ́kọ onítorí pé òun nífẹ̀ẹ́ ọkọ tòun ògbóògùn jẹ ṣebí sì gan ni wọ́n wà gbalé mọ́ ẹ lọ́wọ́ yìí wọ́n wulẹ̀ gbóògùn jẹ ọgbọ́ àwọn ìbínú kan wà yẹn ibi àwọn ìbínú kan tó ṣe pé àwọn ẹ̀mí kẹ́mi ó kó sí láti fi jẹrí èèyàn ni mo fi ní ká pé lẹ́dàá yẹn já pé lẹ́dàá yẹn gbọ́ ẹranko gan ìbínú èyí tá à ń bí yìí o ẹranko òbínú gbóògùn jẹrí o bó ti kọ́ jìyà tó inú ìyá náà ni ó sì wà ẹ gbọ́ ẹ̀dá èèyàn ni wá ọlọ́run ò ní ṣe wá lẹ́ni tí ń bínú tàǹkù fún ọ̀tayọ̀ ẹ ṣe. tó mo kí gbogbo ẹ̀yin tí ẹ bá mi pé lálẹ́ tòní oníyan ṣe ọlọ́ka ṣe gbogbo ẹ̀yin tí ẹ bá mi jẹ́ tí gbogbo ẹ̀ dùn mí ni èyí náà kọ́ ìbínú inú mi dùn kí gbogbo ẹ̀yin lálẹ́ tòní látòrí àfàwà alàgbà Suleiman Alaka wọ́n bá wa bẹ̀rẹ̀ ètò yìí wọ́n bá wa gbádùn ètò yìí lọ mo kí ní alẹ́ tòní ìyá wa Kẹ́mi Rahim wọ́n kọ̀wé kọ̀ sí wa wọ́n ní sùúrù obìnrin yẹn ni kò tó wọ́n ní kò yẹ kó para ẹ̀ wọ́n ní kò yẹ kó para ẹ̀ jẹ́ wo àwọn tó kọ wọ́n ní kò yẹ kí ó para rẹ̀ gẹ́gẹ́ bí tí ìyá Kẹ́mi Rahim tí ó kọ wọ́n ní sùúrù ẹ̀ ló tó wípé bó ṣe para ẹ̀ wọn wípé ó kù díẹ̀ kí àtò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé sùúrù ẹ̀ náà ni. bẹ́ẹ̀ sùúrù rẹ̀ ni ò tó ó tọrọ ni sùúrù rẹ̀ ni ò tó torí gbogbo ẹni tó bá ní àwọn èèyàn ni mo fi ní ó yẹ kéèyàn kẹ́kọ̀ọ́ òde ayé fi kún ẹ̀kọ́ tó bó bá mọ kẹ́kọ̀ọ́ nípa àwọn tó wà lókèrè mọ súnmọ́ wọn ó mọ kẹ́kọ̀ọ́ òde ayé ìgbà náà mọ rí sùúrù mú léríṣiríṣi kéèyàn bá lè rí ilé ayé gbé bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe lóde ayé kí sùúrù tó wà gidi. mo kí alàgbà Suleiman Alaka lálẹ́ tòní ẹ bá ń kí ìyá mi Hajar Rizkiyatu Alaka ẹ bá ń kí vice ẹ bá ń kí vice náà Alaka bákan náà mo kí ìyá mi Kẹ́mi Rahim ní Republic of Ireland ẹ kú gbádùn ètò yìí ẹ kú ìbánidásí ẹ kú ìfẹ́ ẹ kú àdúró tí Ọlọ́run ní padà lẹ́yìn tí iná láṣìírí ọba Elédùmarè bákan náà ni mo kí alàgbà Rahim Alex Dauda táwọn ọgbádùn ètò yìí mo kí yín gidi gan pé ẹ ṣeun ẹ kú àdúró tì láì gbàgbé àfáà mi Sheikh Kozim tí àwọn náà bá wá pé lórí ètò yìí mo dúpẹ́ pọ̀ lọ́dọ̀ yín ìyá mi dáadáa Alhaja Nasirat Abdullah tí wọ́n tún kọ̀wé wọ́n béèrè ìbéèrè tó tún múlá ká ìdánimọ̀ mo kí ẹ̀yin náà wípé ẹ ṣeun púpọ̀ ẹ kú àdúró tìbí tẹ tí mo owó náà kò ní tọ́bẹ̀ láṣẹ lọ́wọ́ bá mi Allahu Rabbi bákan náà gbogbo àwọn tó wá gbọ́ káàkiri gbogbo àgbáńlá ayé láti Switzerland mo kí yín ní Switzerland ẹ̀yin tìlú Togo mo kí yín látòrí ìyá wa Ajana Naimot Bakta Bintilaye ìyá Sọ̀rájà mo kí ẹ̀yin náà mo gbé ẹ̀ ń gbádùn wa lọ́wọ́lọ́wọ́ báyìí bákan náà ni mo fi àsìkò yìí ni mo fi kí alàgbà mo ṣe bọ́lá tán àwọn náà gbọ́ wa nílùú Togo mo kí yín lágbàgbé bàbá mi Alhaji Muhammad Rabiu Bintilaye nílùú Àlẹ́ńká wọn inú mi dùn pé ẹ ti bá mi gbádùn ètò yìí bàbá ṣe ń balẹ̀ lẹ́yìn náà ń tẹ̀lé wa mo kí yín kò ní bàjẹ́ fún yín láṣẹ Elédùmarè bí tẹ́tí mo kò ní tán bẹ̀ bákan náà ni mo kí ẹ̀yin tẹ́ gbọ́ wa nílùú Australia ẹ̀yin tẹ́ gbọ́ lọ Australia mo kí yín àwọn ará Australia wọn gbádùn ètò wa ẹ̀yin tẹ́ Australia mo kí yín ìpè ẹ̀kú gbádùn ètò wa ẹ̀yin tí Luxembourg mo ti rí lójú ọmọ Facebook ẹ̀yin tí Luxembourg mo kí lára ètò ní òun jẹ́ gbàgbé yín ní Luxembourg ẹ̀kú ìgbádùn ètò yìí ní Luxembourg mo kí yín ìpè ẹ̀kú ìgbádùn ètò wa bákan náà ni mo kí ẹ̀yin tẹ́ gbọ́dọ̀ tó wa ní United States of America alàgbà Kim Adébáyọ̀ Àdìó mo kí yín bákan náà alàgbà Saheed Lokoso Sedo mo kí ẹ̀yin náà ní United States of America United Kingdom UK mo kí yín ní United Kingdom ní Great Britain náà ẹ ṣeun ẹkú gbádùn ètò wa ìlú France ẹ̀yin ti France mo kí yín ìpè ẹkú gbádùn ètò yìí ẹ̀yin tẹ́ gbọ́ mi ní Spain ní Spain mo kí yín ẹkú gbádùn ètò wa bákan náà ẹ̀yin tẹ́ gbọ́ mi ní Niger mo kí yín ní Niger ẹkú gbádùn ètò yìí ẹ̀yin ti ìlú Ghana mo gbàgbé yín náà thank you mo kí yín ní ìlú Ghana ẹ̀yin ti ìlú Japan
tẹ gbọ́ mi ní Japan òkè ẹ̀yin náà ẹ kú gbádùn ètò wa àtẹ̀tẹ̀ gbádùn ètò yìí ní ìlú Mauritania lọ́hùn-ún mo kí ẹ kú gbádùn ètò wa ọlọ́run bá láàánú kò ní padà ní ẹ̀yìn yín láṣẹ Elédùmarè bẹ́ẹ̀ tí bá wá pé gbogbo inú mi mọ̀ ń dùn ara mi sì mọ̀ ń yá ẹ̀yin làákà èèyàn ọgbọ́n ojú àwọn náà lógo ìta mú wá fún yìí àfi kọ́ ẹ̀kúrọ̀ alẹ́ kan nú ayé a sì fi ń kọ́ra wa káàbà ṣègbè káàbà ṣìjẹ káàbà ṣèmú kásábà ṣèrìn ni nítorí pé wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n wọn ní kò tẹ́ bọ̀rọ̀ ní Yorùbá sọ ọwọ́ ọmọdé kì ní wọn ní kò tó pẹpẹ tàgbàlagbà rẹ kò wọ́ kéègbé káfẹ́pẹ́ ọlọ́gbọ́n ṣọgbọ́n òun la fi lulẹ̀ ayé sáyé fi ń dùn láṣẹ Elédùmarè bàbá àkọ́dé fọlọ́ ọ̀gá náà fẹ́. ẹ ṣeun ẹ̀yin tí ń gbọ́ alálẹ̀ mú kí gbogbo àpátápátá kí n tó lọ jẹ́ fún yín nítàn kékeré kan ẹ má jẹ́ àrònú para wa ẹnìkan bẹ lóde ayé tó ṣe wípé ọmọ ọlọ́rọ̀ ni ọmọ olówó ni àmúgbà táwọn bàbá ẹ̀ kú ìyá kú wọ́n kó gbogbo ọrọ̀ rẹ̀ pátápátá ó dijọ́ kan inú ń bi ó ní báwo lòun fẹ́ ṣe gbà ó bá mú òkú ń jẹ ẹ̀pà ní jẹ lọ ó ronú títí ẹ̀pà lòun máa jẹ òun dídí ọmọ olówó ọmọ ọlọ́rọ̀ ó bá mú òkú ó gbọ̀nà òkú nígbà tó dọ́nà òkú orígi kan ó gu orí rẹ̀ pé kóun lọ so okùn sókè ó pokùnso níbi títí ń sokù ẹ̀pà ọwọ́ rẹ̀ jábọ́ òkè bẹ́ẹ̀ ló wà ló gbọ́ tẹ́nìkan bọ̀ ó bá dákẹ́ pé kó onítọ̀ ń kọjá wa lọ kóun wá dára tó wọn dà nígbà tó ṣe sàdí àárọ̀ kan ni òun ń wọ́ bọ̀ nígbà tó dé digi ó rẹ́pà tó jábọ́ ní ọlọ́run ọba o ṣeun mo mọ̀ dúpẹ́ o mo lè rẹ́pà yìí láti bí ọ̀sẹ̀ kan tí ìrìn jẹjẹ mo mọ̀ dúpẹ́ o tó sì kó ẹ̀pà òun ó jẹ ó wà lókè tí ń wò nígbà tó jẹun tán ó ní ọlọ́run mo dúpẹ́ ó sì tún wọ́ lọ nígbà tó wọ́ lọ ọmọ ọlọ́rọ̀ ìwà ronú pípé títí pé àṣà ìka ìta bá wà ó yẹ ká mọ̀ dúpẹ́ ọlọ́run kú ìṣe òtán bàbá kú ìṣe òtán ó bá sọ̀kalẹ̀ lókè ó wọ pé arọ lélẹ́yìí kò lẹ́sẹ̀ ẹ̀pà tó tún jábọ́ lọ́wọ́ tòun ló tún rí jẹ títí wá ń dúpẹ́ fọlọ́hun jẹ́ gbogbo àyè tá a bá wà ká mọ̀ dúpẹ́ fọlọ́hun ká mọ̀ dúpẹ́ fẹ́lẹ́dà wa bó bá pẹ́ bóyá ire tọ́lọ́hun kọ̀ mọ́ wa yóò kàn wá èrè kan ò sí láì kú bàbá tí kú àkókò jèrè òde ayé náà ẹ ṣeun jẹ́ pé ẹ̀wà náà lẹ́ẹ̀ máa wà o ẹ̀yin lẹ́ẹ̀ máa gbọ́ wa o àní púpọ̀ ọ̀wọ̀wọ̀ nínú ọdún yìí ire ayọ̀ dùnú yóò yálẹ̀ gbogbo wa ẹ ṣeun ó dàárọ̀. tó Monsieur Aviton grand technicien de chez Radio Oriol ló gbé sókè tó gbé sẹsẹ fún náà tẹfí ń gbọ́ mi nílẹ̀ tó ní ambassadọ Alhaji Ọlátúndé Àkàndé ilé tí ó fẹlẹ mi ń jẹ ọba abẹ Ọlọ́run sí Àkàndé ẹ̀dá àti kábíyèsí Elédùmarè wọn mọ sọ fún yín pé láṣẹ Elédùmarè tó bá di ọ̀la láago 10 láàárọ̀ la ẹ tú ètò yìí gbọ́ lójú ṣe Radio Oriol www.radiooriol.com ẹ ní àǹfààní láti tún ètò ìgbọ́ lójú ṣe Radio Oriol ìmọ̀ pẹ̀lẹ́ yìí ṣèlọ fún yín pé ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀ nígbà láti máa pàdé lórí ètò yìí ó dìgbà ire o. Ọ̀kadà lè ayé fún gbogbo ẹ̀dá pátá. Ayé àkàwàrà tẹ́nìkan dúdú kọ́lá.